lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. Bàbá alájà Abdullahi ní kí ìgbà náà bẹ́ẹ̀ yòókù. Àwọn agbá ìta. Wọ́n lọ bá sẹ́yìn ẹgbẹ́ sẹ́yìn àbúrò ọ̀rọ̀ mọ́ta ní ẹ̀ma wọlé. Wà á dún yá fàtà bìnrin sẹ́yìn wá tó òògùn táwa ń sọ. Kí lè rí àbá àjá náà sí? Látà sàánẹ̀ ló dé orí à. Ẹ náà fún gbogbo ọjọ́ àbẹ̀lẹ́yìn ọmọdé àgbàgbé tó oore. Sẹ́yìn wà á fún ẹgbẹ́ gbogbo ẹni tí bá sọ oore kèé gbé. Sẹ́yìn wà á fún ẹgbẹ́ oore ló dáa. Sẹ́yìn wà á fún ẹgbẹ́ bẹ́ẹ̀ni. Àdúgbò yà fọ́dá. Bèrè sẹ́yìn wà tí wà wá iṣẹ́. Àdúgbò yà fọ́dá. Bèrè sẹ́yìn wà tí wà wá iṣẹ́. Bàbá wa alájùmọ̀ wa ní kíjì bá. Alájùmọ̀ Suleiman Fàwọ́wọ́ oníkejì pa Al-Mufti jẹ̀mí lórí ìmọ̀ràn ti ìwé wàmá dọ̀wà ìhà ẹlọ́kan ní àdámọ̀lá yàtà wàkẹ́rù láti sọ ṣùgbọ́sọ̀bí kọ̀dí mi ẹgbọ̀pìnlẹ̀ oníkejì bálànà ṣùgbọ́sọ̀bí kọ̀dí mi ẹ̀rọ bá ti rọwọ́ pẹ̀lú dáadáa ṣùgbọ́sọ̀bí kọ̀dí mi nígbà tó nípìnlẹ̀ tó sọ pé bàbá wa àáfàá ni ó sì níbi tó pọ̀ sí kò sẹ́ni ó bá ṣe tí ó de èèyàn ó kí yìí balẹ̀ wí bẹ̀. ṣùgbọ́n sọ bí ìpàdé ní. nípa ìnáwó pẹ̀lú ní ìyẹn sì ṣe àgbákò. bó o ní bá ń bẹ lára rẹ pé tó bá ti dàpọ̀ má lè rí nínú nǹkan sì ó dà ó máa bí ti kò kí yìí bá kọ́. ṣùgbọ́n sọ bí ìpàdé ní. bẹ́ẹ̀ni àkọ́wé ẹ̀bí náà kú sí bí ìhásọ̀ máa ń jẹ̀ dídá. ẹnìkan sọ fún ìyájá náà sí ẹnìkan sọ fún bàbá wa mufti tèmi wọ́n ìjẹ́ mufti alájọ ìpàdé lẹ́kọ̀ọ́ wọ́n èsì ìbẹ̀rẹ̀ mufti ńgbà náà wọ́n ìlẹ́kọ̀ọ́ mufti ńgbà náà lọ. àmọ́jà lọ́nà ńlá ti ń bẹ lára rẹ̀ tipẹ́tipẹ́. kọ́lá tẹ̀mí máa bẹ̀rù yín pé ọlọ́mọ àjá ṣe pẹ̀ ti bàbá yìí ó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ bó wà ní òkú. nígbà tó lọ́wọ́ wà nínú ọlọ́run ní èkó lẹ́tì jùlọ pàdé. mo wá pàdé lẹ́kọ̀ọ́ pẹ̀lú òmìnira ní ìṣòro àṣì wọ́n sì ní wọ́n sọ̀rọ̀ lẹ́gbẹ̀dá wọ́n sọ̀rọ̀ náà jọ́nà lọ́rùn wọ́n sọ àpọ́lé púpọ̀. bàbá wọn ní kíjì pa wọ́n wá fi wọ́n fi ìpìlẹ̀ tànà yìí pé ìpìlẹ̀ tànà náà ń torí kẹ́rù náà sì wọ́n sọ bí ẹ̀kọ́ bí mi àkọ́wé ẹ̀bí náà kù sí bí ẹ̀fọ́sọ̀ bá jẹ́ bí dá bẹ́ẹ̀ni àkọ́wé ẹ̀bí náà kù sí àṣẹ́bàjẹ́ bí dá. Tábọ́lọ́nà lẹ́ni. Wọ̀dáwà náà. Ṣàmútí náà tùrí kí. Ṣàmútí náà tùrí kí náà. Zakánẹ̀lì mọ́tò. Zakánẹ̀lì mọ́tò. Àtàkùnlé ilé ayé. Ẹgbẹ́kùn bá ti wáyé àwọn ẹgbẹ́ kan. Wọ̀dáwà náà. Afáàní tó bá wà tẹ̀ jẹ́ kéèmí. Ìṣàmútí náà tùrí kí náà. Bá ti kú, àwọn leave me alone. Wọ́n ní máa bẹ. Rest in peace. Torí kí náà. Wàlá àná ìṣẹ́ òfin náà torí kí náà. Ìdàkà mẹ́rin náà wà lẹ́yìn lóòótọ́. Àtàkùnlé ayé. Kò bá dà ikú ò bá dẹ̀ sí mi. Láti mọ àmọ́ ìṣẹ́ òfin náà torí sí náà. Bàbá ti kú, wọ́n gbé wa dìde. Wọ́n lọ sọ́run máa dẹ̀dá. Gbogbo tí wàá bí ayé ṣe láti A to Z. Àròdọ̀ rẹ̀. Gbogbo ẹ̀ láwàárò. Ọ̀pọ̀lọpọ̀ nàbí yóò ṣe wọ́n wá ní wọ́n sọ́nà. Ètò ìfi gbàdá Ànábì Muhammad ń sọ̀rọ̀ báyìí. Lọ́tẹ̀ ṣúlù lọ́dà mọ̀nà àbúdí ìyáwó ìyáwó ti. Àtà
Ìyámanìyàn ní kò wájú Ọlọ́run. Kúùmù. Ẹ̀dìdé. Ọ̀tọ̀ ni mútú, ọ̀tọ̀ ni kúùmù. Nítorí ilé tó láwà yìí. Látẹ̀súrù kọ́dọ̀mà àbùdí yọ́mọ̀ ìyámọ́dì. Ẹ̀bìnrin ẹ̀sẹ̀ yóò ní yẹ̀ kó bí ta bí ó sì gbà. Àdáyùsẹ̀ àlàánà àrùbá. Ìgbàtà bá bèèrè mẹ́rin tẹ bá pàṣẹ ẹ̀kẹ́ tó kù. Ìbéèrè mẹ́rin. Lápàásì kẹsẹ̀ wá tó yẹ. Lápò lẹ́yìn dúró. Ìjọ́nà lọ́hùn oòrùn alájà àgbà ní òun wà sún wa gẹ́gẹ́ bí ọrún ọfà lọ́mọ sọ pìpì. Apẹ́lú ọmọ sọ kì. Kò sí bí a ń sá lọ mọ́. A ní ọmọ yìí fi ọmọ bẹ́ẹ̀ nǹkan mẹ́rin wa lọ́rọ̀ wa. Àkọ́kọ́ àní ọmọ yìí fi àfúnná rẹ̀ sí. Ìṣẹ̀mí rẹ̀ tó gbòǹbolo lò sí. Àyàtì ní wọ́n ti máa ní ilé tí a ṣà. Nígbà tó bẹ̀rẹ̀ agbọ́pọ̀ àfà ní ọkùnrin fàfà àti ẹsẹ̀ ìgbẹ̀rẹ̀ àdára rẹ̀ di èèyàn. Tọ́ àbáwọ̀ èèyàn tara rẹ̀ kú. Àbúmọ̀ fi ṣubú. Méjì náà ráyé. Nítorí ẹlòmíì fẹ́ nàró, wọ́n sì ń pa ọ̀rọ̀ owó rẹ̀, wọ́n sì ń pa mọ́lẹ̀. Ẹ̀kátà yínú. Àyè yóò rí bẹ́ẹ̀, àyè tí yí ọmọ ọlọ́mọ ni. Nákàlí àwọn ná. Àná ọmọ yìí ní ìfímẹ̀ àfúná òun. Bàbá ní gbogbo tó bá jẹ́ dáadáa yáyá tí ìyẹn fi ròyìn nǹkan tó dáa ni ọmọ fi ròyìn lé ní yìí bá. Bẹ́ẹ̀ ni. Mo gbọ́ ni mo bá sára. Lẹ́nu bàbá àlàjì àgbà. Gbogbo tó jẹ́ dáadáa. Òní ẹ máa fi ròyìn. Àfi ròyìn èèyàn láyé. Ní ti dáadáa. Ní ti dáadáa. Ó ní ẹ máa fi tì sí lórí. Àwọn tí wọ́n ní mẹ́nìkan gba sí Ọlọ́run lára wa nù. Tí wọ́n nípa lára wa. Àná owó yìí fíìmẹ̀ àfúná òun. Àkọ́kọ́ béèrè nípa ẹ̀mí rẹ̀ fíìmẹ̀ àfúná òun níbo ló ká sí. Wà á ní wọ́n lè rí bí máa sá àmìnà bí. Ẹlẹ́ẹ̀kejì, ìmọ̀ tó mà. Máa sá àmìnà bí. Tó tó ké. Ìwé tó kà. Bẹ̀rẹ̀ sáàlù wọ́n kùnkùn ọ̀sán ìwàjálá àdẹ̀ẹ́lẹ́mì ní. Nípa àmà tó mọ̀ gbogbo yóò tó ní jẹ́ máa kéwù ní tìwé ní tìkọ́sẹ́ ni. Máa sáfà ara rẹ̀ ha àṣàrẹ̀ ẹlẹ́mì ilé fi máa rẹ̀ ní ṣe. Àhálítà àrìnlámà wù ní wájú ìlà yàtọ̀ sọ́nà àwọn ìyá. Ẹlẹ́ àti àgbàgbọ́ kéwù fún òkè nítorí tọ́lọ̀ ni àwọn òkè nítorí kámà kárí ni. Táwọn èèyàn hó. Ẹlòmíín sọ lọ́jọ́ yìí kéwú àwa náà di nǹkan àmà pé ìwọ̀n tí wọ́n tẹ̀sẹ̀ bọ́ àṣẹ dọ̀bẹ̀. Ẹlòmíín wà lọ́mọ fẹ́rẹ́ ní ìṣẹ́ wọn. Kò gbà yí kò ọ̀rẹ́ tí iṣẹ́ Ọlọ́run là á fi ṣe. Ẹlòmíín máa sá àmìlà àbí. Ẹni a fi pọ̀ lẹ́nu social media nísìnyí pẹ̀lú wàásí kálukú sọ̀rọ̀ pẹ̀lú wàásí ni wọ́n bẹ̀rẹ̀ rádaràda. Nígbà tí wàásí gùn mọ́ 1974 mo ti bẹ̀rẹ̀ wàásí. Tẹ́lẹ̀ kọ́ lè jìyà rẹ̀ níbi oko ìbẹ́ 74. Mo wọlé kéwú 73 so 74. Ọdún tí mo bẹ̀rẹ̀ náà mo bẹ̀rẹ̀ wàásí àti ìdálé kéwú lẹ̀. Nínú oko ìbẹ́ lókè ìkúra. Àgbélé àti ni. Àgbẹ̀rẹ̀ mi ní mọ́sà àbílà bí i. Àwọn akẹ́lẹ̀ ní ọwọ́ yẹ fún ẹ̀yà fún àárọ̀ àmọ́ lọ́dún yẹ fún. Àmọ́ bá alájà àgbà tí ìlú ìlà máa lò ní máa dùn máa mi kí àwọn mi lọ fò kó tún wálẹ̀ díẹ̀ kó lọ fò kó tún wálẹ̀ díẹ̀ kó nínú láàfin lò pẹ̀. Wà á máa lè ní mina àìná ti tọ́ sọ́pọ̀ wọ̀ fí máa àwọn fọ́kọ̀ òbí. Àbẹ̀rẹ̀ máa báwo ni abẹ́rẹ́ rí i ló fi ṣe. Wà á máa lè rí owó tó ní. Mina àìná ti tọ́ sọ́pọ̀ wọ̀ fí máa àwọn fọ́kọ̀. Níbo ti ro kó jọ mo lò sí. Lórí ìdúró láwà níjọ́ láwọn tọ́pọ̀lọ́ máa sọ gbì ògì àwọn ọbẹ̀ ẹ̀kẹ̀rin wọ́n jísìmì yí fíìmù àbúlé òun wọ́n máa bèèrè nípa jísìmù ara wa tá ń gbé kì í fíìmù àbúlá níbo ló lọ sí tó fi lówó sí ó fi gbó. Ìkùnká ọ̀nà mọ́lẹ̀ká àwòsọ àbúlá àbúkọ́bílà wà fàtí yíwá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Nítorí lè jọ wá ní kámárù bá ní Alhaakumu takasur. Alhaakumu takasur. Gbogbo abájọ́ ọmọ ilé kí yìí bá. Takasur ìgbogbo ìrìnà kọ́bíà. Ó sì dùn mọ́ mú fún síbà tí ń kéré. Kàdásọ́ fọ́tà àdámọ́. Bẹ́ẹ̀ni. Súnmọ̀ kàdásọ́ fọ́tà àdámọ́.
كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن عن النعيم أبير النعيم ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم ẹgbẹ́ látara pẹ̀lú bàbá Múfútí nígbẹ̀rẹ̀ rán fún mi tí àká mọ́ mọ̀ ipẹ́ ní ọlọ́ ọ̀rán níwà sí ni èmi ń fún wọn ní àwọn tíra mi ká tí wọ́n fi ṣe àwọn ni á jẹ́ fún tíra ká wá fún mi wá kà láti Èkó dé lọ Insha Allah mo wá rí pé àwọn òṣùlùmù tó fi gbé kalẹ̀ mọ́ ní ẹni yìí ó tó ní Múfútí ìjọ tó wá jẹ Múfútí mọ́ ní ó sì sẹ́tọ̀ nítorí bábá mú nǹkankan tọ́pìkì kan wọ́n máa Kùránì rẹ̀ wá wọ́n máa ní ìsìn rẹ̀ wá wọ́n mú òmìta rẹ̀ wá báwo ló ti jẹ́ àwọn nǹkan tó ṣe déédéé rẹ̀ nínú àwọn òkàlà yóò wá fi kún kó o tó bọ́ mi kéwú bá gbà mú yóò máa jẹun ló ti di wá sí. súnmọ́ra tó ṣe àlùmọ̀ yóò wẹ̀yìn sí àdínà ìmí. àti tó bá ṣiṣẹ́ nìkalẹ̀ ó tó máa yípo wọ́n dé kò tó wà. súnmọ́ra tó ṣe àlùmọ̀ yóò wẹ̀yìn sí àdínà ìmí. máa bá ń sọ̀rọ̀ lórí kíjì pa lẹ́yìn àwọn àtàlátà ṣáájú. bàbá máa tọrọ tòní dáadáa fi ti Múfútí kún ó làbẹ́ ìpa jìtá. bẹ́ẹ̀ni tó rọrẹ tó fi gbábọ̀ mọ́lẹ̀ ni. nítorí ọlọ́run ìdí ó mú un ní bọ́lá sì ti ń ṣèlú kọ̀ọ̀kan ayé kọ̀ọ̀kan. bàbá wa Alhaji wa Ahmed lọ́n fún mi ní àbálẹ̀ ìpé ó ní àwọn àbábá àkọ́kọ́ ó gbà báyìí ó jẹ́ báyìí lákọ̀ọ́kọ́ ó wá di ọdún báyìí lámàáyín wá gbà ó wá di ọdún báyìí lámàáyín wá gbà. àwọn ẹni wọn mo ti gbọ́ wọ́n ní àkíkàtò ìlòmíyà ní bàbá rẹ̀ gbogbo máa ṣe tíra àkíkà lẹ́rìí ń bẹ̀ nú àwọn ògbógbó ọ̀rọ̀ igbó bó ti rí ni. àwọn àtàn tí ó nínú ẹni tó gbé ní ìwà yìí ga lákọ̀ọ́kọ́ lámàáyín lẹ́yìn àádọ́ta ọdún lámàáyín tẹ̀lé lẹ́yìn àádọ́ta ọdún náà ló kan Múfútì ẹnu ti gbọ́ ó sì wà lákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀. Sọ́bà bàtà bí ni wọ́n sọ́rọ̀ sọ́rọ̀ látúnṣe àdúnnà yóò wà ìrìnlẹ̀ àdínà ìrìn. Àwọn ọmọ bàbá fún ọ̀gbà fún wọ́n tẹ̀lé tọ́rọ ń tẹ̀lé láàyè láà àwọn ọmọ látúnṣe àdúnnà yóò wà ìrìnlẹ̀ àdínà ìrìn. Sọ́bà látúnṣe àdúnnà yóò wà Sọ́wọ́nà lẹ́ ní tó báyìí, ọ̀pọ̀ náà lẹ́ ní tó báyìí. Ọmọ ọ̀gbàgbé ayé. Àtàzọ́ ìgbìmọ̀ ìmọ̀kọ́ bí i. Ẹni ayé títí, olùdíkò wọnú sàárè. Àtàzọ́ ìgbìmọ̀ ìmọ̀kọ́ bí i. Àwọn tó nífẹ̀ẹ́ Múfútí náà sọ̀rọ̀ Múfútí ni, ó sì yẹ bẹ́ẹ̀. Kàlá sáfẹ́tà àlàmúnà ọ̀dà àmà aláyé náà ń bọ̀ wá mà. Sọ́mọ̀lá sáfẹ́tà àlàmúnà láyé tí ń bọ̀ wá mà. Kàlá sáfẹ́tà àlàmúnà ìlúmọ̀ ìrìnà kíni. Ìmọ̀ àgbàdo àṣebọ́rọ̀ ti wí ní àṣebẹ̀ náà ní òòrùn. Àṣìlátàlẹ̀ ọ̀nà ìrìn jàhímà. Àṣìlátàlẹ̀ hàn. Sọ́mọ̀lá ọ̀nà ayẹyẹ kíni. Ó rí face to face ó mà pa àpárọ̀. Látúnṣe àdúnnà yàrá ìbẹ̀yẹ ìdẹ̀ra tí mo ní ọ̀gbẹ́ni tó bá ṣe dáadáa. Ọwọ́ àmà béèrè kò ní sí mẹ́bàá. Ọwọ́ àmà béèrè kò á ní sí fún ọjọ́.